èèyàn kan dèrò ọ̀run níbi ìjà àgbà àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ńìlọrin lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 8 oṣù kejì yìí ni ọ̀rọ̀ di bóòlò yàgò tí oníkálukú sì ń sá àsálà fún ẹ̀mí rẹ̀ lásìkò tí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn fìjà pẹ́ta lágbègbè bàrùbá ìdí àpẹ́ nílùú ìlọrin ìpínlẹ̀ kwara níbi tí ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ọ̀hún hussein musa ti pàdé ikú òjijì. Ní nǹkan bíi aago 9 alẹ́ ọjọ́ yìí ni wọ́n ní wàhálà ọ̀hún bẹ̀rẹ̀ láàrin àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ń jìjà àgbà lágbègbè bàrùbá ìdí àpẹ́ tí wọ́n ń rẹ́ ara wọn dànù bíi ẹni rẹ́lá tí wọ́n sì ń rọ̀jò ìbọn lórí ara wọn. Gbogbo àwọn tó ń gbé agbègbè náà ni wọ́n tilẹ̀kùn mọ́rí táwọn tó wà nírònà sì ń sá lọ. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn awakọ̀ tó fi mọ́ àwọn ọlọ́kadà ń lọ́rí padà tí gbogbo òpópónà sì dá páropáro. Lẹ́yìn tí gbogbo ìjà náà rọlẹ̀ tán ni wọ́n rí òkú hussein musa tó jẹ́ ọmọ agboolé aṣáájú lágbègbè bàrùbá nílọrin níbẹ̀. Wọ́n ní ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ní ọmọkùnrin náà àti pé àwọn alátakò wọn ni wọ́n gbébọn fún un. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.